ẹni ọdún babaláyé oyè ó dúpẹ́ o. ìdí nìyí tí mo fi ń bẹ́ ni mi ọ̀wọ́n yọ̀fáyọ̀ ṣẹ̀ṣẹ̀ Adébánjọ Tèmítọ́pẹ́ òun lọ lọ́jọ́ ìbí fẹ́ni tí ò bá mọ̀ kó wá gbọ́ o pé ilé olóríire ni mò ń rè. mo fẹ́ gẹ̀ẹ́sì orin délé ẹni ayẹyẹ, mo fẹ́ gba ṣẹ̀kẹ̀rẹ̀ ìdùnnú fọmọ lọ́jọ́ ìbí Fáyọ̀ ṣẹ̀ṣẹ̀ Adébánjọ Tèmítọ́pẹ́ ó yá nílé bàbá tó bí ọlọ́mọ Ìjẹ̀bú ọmọ alárẹ̀ ọmọ awùjalẹ̀ ọmọ arójòjòyè ọmọ alágẹmọ ògún wọyọwọyọ ọmọ adìẹ ògògò májà ọmọ onígbó ọmọdé ọmọ onígbó mọ́wọ̀mọ́wọ̀ ọmọ onígbó àjòjì ò gbọ́dọ̀ wọ̀ àjòjì ó bá wọbẹ̀ àdẹni ẹbọra. èyí ò nílé bàbá tó bí ọlọ́mọ Ìjẹ̀bú ọmọ èrè nìwà ọmọ olówó ìṣẹ̀ǹbáyé kówó sílẹ̀ òótọ́ gbòde kó tó di tarú tọmọ. òrìṣà jẹ́ dàbí onílé yìí ni wọ́n fi ń pé ìgbà Ìjẹ̀bú owó, àwo Ìjẹ̀bú owó, ìtọ́ Ìjẹ̀bú owó, kẹ̀lẹ̀bẹ̀ Ìjẹ̀bú owó, dúdú Ìjẹ̀bú owó, pupa Ìjẹ̀bú owó, kékeré Ìjẹ̀bú owó, àgbà Ìjẹ̀bú owó, obìnrin Ìjẹ̀bú owó, ọkùnrin Ìjẹ̀bú owó. ẹ̀rẹ́ Ìjẹ̀bú kan ò tòṣì rí Adébánjọ Tèmítọ́pẹ́ ò ní tòṣì. bó o ti sọdún yìí ó ń sẹ̀mí sí i. òjòjò ẹ̀ ṣèwọ́ òjòjò ẹ̀ ṣẹlẹ̀ kókókó larọ táàlẹ̀ ìgbà ọdún kan o. ǹjẹ́ lórúkọ mi Adé ọmọ Adé aláṣẹ àti olùdarí iléeṣẹ́ The Afritaste TV ni mò ń kí ọ pé happy birthday to you.